Ẹ káàárọ̀ o níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa. A tún ti dé lórí ètò yín, ètò wa. Àwọn ìròyìn tó ta kókó. Ta ní láti tú. Ta ní láti fojú ṣùnùkùn wò. Ẹ máa bá wa ká lọ. Ẹ̀ṣọ́ aṣọ́bodè ti orílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn Nigeria Customs, ti sọ nǹkan tí èèyàn gbọ́dọ̀ ṣe tó bá fẹ́ ra ọkọ̀ tàbí àwọn nǹkan míì lórí ìkànnì wọn. Bí ìgbésẹ̀ mẹ́rìndínlógún ni wọ́n là kalẹ̀ fún gbogbo ẹni tó bá nífẹ̀ẹ́ láti ra àwọn nǹkan tí ìjọba fòfin dè ṣùgbọ́n tí wọ́n kó sílẹ̀ láti tà, tí àwọn elédè Gẹ̀ẹ́sì máa ń pè ní auction. Lọ́tẹ̀ yìí E-Auction ni, nítorí pé orí ẹ̀rọ ayélujára ìyẹn ìkànnì Nigeria Customs ni ẹni tó bá fẹ́ rà á ti rà. Ibẹ̀ ló ti máa rí, ibẹ̀ láti mú, ibẹ̀ láti sanwó. Kò kàn ní lè rí ìgbà ń bẹ̀ yẹn, ẹ wá lọ síbi tí wọ́n kó sí. Wọ́n wá ṣe ètò yẹn, wọ́n gbé sí ìpele mẹ́rìndínlógún. 16. Tó jẹ́ pé béèyàn bá tẹ̀lé ìpele yẹn ní kọ̀ọ̀kan, á já sí pé á rí ohun tó fẹ́ rà. Ìníṣòro gbogbo á lọ nírọ̀wọ́rọ̀sẹ̀, á sì gbé nǹkan tó bá rà délé láyọ̀ àtàlàáfíà. Ìrọ̀rùn ló bá dé. Ìrọ̀rùn ló máa bá dé. Àkọ́kọ́ ni pé ohun tí wọ́n ní ẹni tí ó bá fẹ́ ra nǹkan lórí ìkànnì ẹ̀ṣọ́ aṣọ́bodè orílẹ̀-èdè Nàìjíríà, Nigeria Customs E-Auction, nǹkan mẹ́rìndínlógún ni, ìgbésẹ̀ mẹ́rìndínlógún ló máa gbé. Ìyẹn 16. Nígbà tó bá fi máa gbé kẹrìndínlógún, gbogbo ẹ̀ ti bọ́ sí ìrọ̀rùn. Ọ̀rọ̀ ẹ̀ bá já sọpẹ́. Ó bá já sọpẹ́. Nítorí àkọ́kọ́ ni pé onítọ̀hún gbọ́dọ̀ pèsè nọ́mbà tó fi ń sanwó orí, èyí tí wọ́n ń pè ní tax identification number TIN. Ìgbésẹ̀ kejì ni pé onítọ̀hún á lọ sórí ìkànnì àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè orílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn Nigerian Customs. Orí ìkànnì yẹn ni https://auction.tradehub.gov.ng. Ibẹ̀ ni gbogbo káràkátà àwọn ti fẹ́ yanjú. Ìgbésẹ̀ kẹta ni pé á san $1,000 tí ò ṣe é gbà padà. 1,000 naira. Ìyẹn làmì pé ó nìkan ṣe. Tó bá ti san yẹn tán, ìgbésẹ̀ kẹrin ni pé á wá tọ́ka sí èyí tó bá wù nú àwọn nǹkan tí wọ́n ń tà tó fẹ́ rà. Ìyẹn ni wọ́n ń pè ní bidding. Ọ̀nà tó máa gbà tọ́ka sí ti wà ńbẹ̀. Á nawọ́ sí èyí tó bá wù níbẹ̀. Bẹ́ẹ̀ èyí tó tẹ́ lọ́rùn. Ṣùgbọ́n o, ẹnìkan ní àǹfààní, ìyẹn pé ẹnìkan ṣoṣo ní àǹfààní láti ra nǹkan méjì lọ́tọ̀ọ̀tọ̀. $1,000 kọ́ ló kájú méjèèjì o. Á san $1,000 lọ́tọ̀ọ̀tọ̀ lọ́nà méjì, ó jẹ́ 2,000 naira. Àkíyèsí tàbí ìgbésẹ̀ kẹfà ni pé bó bá ṣe wà ń bẹ̀ yẹn náà ló ṣe máa rà o. Bó ṣe rí yẹn náà ni o. Kò sí pé bóyá ó tún lè dáa jù bẹ́ẹ̀ lọ, gbogbo ohun tó bá rí ń bẹ̀ náà ló rí. Ohun tí yẹn wá túmọ̀ sí ni pé kò sí pé ẹ bá ń pààrọ̀ ẹ̀. Kò sí pé mi ò rà mọ́ ẹ dówó padà. Wọn ò sì wá sọ pé dandan iye báyìí ni kò san, iye tó rò kó tó lójú òun. Iye tó lágbára ló fi sí. Tán bá wá sọ pé òun ló tọ́ sí láti rà á. Ó kó fà nìyẹn. Ó kó fà. Àwọn èèyàn lọ kó fà ń bẹ̀ ni. Ìkejì apá àkọ́kọ́ ni pé. Ìyẹn ìkejì ó pín sí méjì. Ó pín sí méjì. Apá àkọ́kọ́ ni pé ọjọ́ 15 ni káràkátà yìí ti bẹ̀rẹ̀ o. Oṣù tó ń bọ̀ àbí oṣù tá a wà yìí. Oṣù kìíní ọdún yìí. Ọjọ́ 15 oṣù kìíní ọdún 2024 ló ti bẹ̀rẹ̀. Apá kejì ẹ̀ ni pé ọjọ́ Ṣẹ́gun Tuesday nìkan láàrin ọ̀sẹ̀ ni káràkátà yìí máa ń wáyé. Ó sì máa ń wáyé fún wákàtí 6 láti aago 12 ọ̀sán sí aago 6 ìrọ̀lẹ́. Ṣáájú tàbí lẹ́yìn ìgbà yẹn kò sáǹfààní mọ́. Ẹni tí ó ti tọ́ka sí tó ti sọ èyí tó fẹ́ san, tí wọ́n ti ní kó sanwó láàárín ọjọ́ 3 sí ọjọ́ tí wọ́n ní kó sanwó sí ọjọ́ 7 láǹfààní tó ní mọ́. Tí ò bá ti sanwó lábẹ́ ọjọ́ 3 sọ́jọ́ 7, kò sáǹfààní fún wọn láti rà. Ẹni tó fẹ́ rà ó gbọ́dọ̀ ti múra owó ẹ̀ sílẹ̀. Ó gbọ́dọ̀ ti múra owó ẹ̀ lẹ̀, kò ṣeé dá dúró lọ títí.
apá bí nìyẹn o. apá bí nìyẹn. Ó gbọ́dọ̀ gbé kúrò níbi tó wà. Ẹ jẹ́ ká sọ pé ṣe lèèyàn wà ní Àbújá tí ó wá rí ohun tó fẹ́ rà tó sanwó tó wá jẹ́ pé ní ẹ̀ka ẹ̀ṣọ́ aṣọ́bodè tó wà ní Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ ní nǹkan yẹn wà. Láàárín ọjọ́ kẹta tó sanwó sọ́jọ́ keje ó gbọ́dọ̀ rí pé òun gbé kúrò ńbẹ̀ o. Ìkẹjọ, èyí tí ó bá ti léjọ́ ó máa léwó o. Owó tó máa lé ni pé bó bá jẹ́ pé 10,000 lonítọ̀hún ra ohun tó rà, 5,000 ló máa lé. Nínú 5,000, ilé-iṣẹ́ ẹ̀ka tó ń bójútó àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn àwọn á gba 2,500 bí àpẹẹrẹ. Àwọn tí ó wà ní àkàtà nǹkan yẹn àwọn náà gba 2,500. Ìyẹn jẹ́ ìdí kan lára ohun tí kò fi gbọ́dọ̀ ju ọjọ́ 3 sí 7 lẹ́yìn téèyàn ti sanwó kéèyàn tó gbé ohun tó rà. Téèyàn bá ti sanwó kó tètè múra àti lọ gbé e ní láàárín ọjọ́ 3 sí ọjọ́ 7. Kò sì ṣeé gbé náà láì jẹ́ pé mo dé èmi ni mo ra. O gbọ́dọ̀ pèsè ẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀, ẹ̀rí àmì ìdánimọ̀ tá a fi mọ̀ pé wọ́n ló rà, tá a fi máa mọ̀ pé wọ́n ló rà. Ẹ̀rí kó o sanwó, ìwé gbogbo owó tó san, ohun ìdánimọ̀ tó fi hàn lọ́hùn àti gbogbo nǹkan tó rọ̀ mọ́ kí wọ́n tó lè jáwọ́ ẹ̀ fún ẹ. Torí ẹnikẹ́ni lè dé kó lòun ra ti bí òun ra tọ̀hún. Kó má bàa di pé ó ní awuyewuye nínú. Ìkìlọ̀ kan wá nìyí. Ilé-iṣẹ́ ẹ̀ka aṣọ́bodè orílẹ̀-èdè Nàìjíríà sọ pé ẹni tí ìjọba fòfin gba nǹkan yẹn lọ́wọ́ ẹ̀ kò ní ẹ̀tọ́ láti tún wá rà o. Òṣìṣẹ́ tàbí ẹ̀ṣọ́ aṣọ́bodè èyíkéyìí ìyẹn customs officer èyíkéyìí ò lẹ́tọ̀ọ́ láti rà o. Sọ̀rí àwọn èèyàn méjì yẹn ò gbọ́dọ̀ rà. Òfin ni. Ẹni tí wọ́n fòfin gba ẹrù yẹn lọ́wọ́ ẹ̀ kò gbọ́dọ̀ dábàá, kò gbọ́dọ̀ súnmọ́ díẹ̀. Àti àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè èyíkéyìí wọn ò gbọ́dọ̀ súnmọ́ díẹ̀. Ìkọkànlá dàbí ìta ti sọ kọjá pé ihun tí èèyàn bá tí wọ́n ti sọ pé òun ló ní lẹ́yìn tó ti sọ iye tó lè san tí wọ́n wá ti jáwọ́ ẹ̀ fún un, ibi tí nǹkan yẹn bá wà ló ti máa lọ gbé o. Kì í ṣe pé kó wà l'Ábùjá kó ní kán gbé wá báyìí l'Ábùjá kò ní ṣeé ṣe o. Tó bá jábẹ́kúta ló wà nípínlẹ̀ Ògùn tètè tẹkọ̀ létí láàárín ọjọ́ 3 sí ọjọ́ 7 kó bá jáde. Ìkejìlá ó pín sí bí ọ̀nà 3. Gẹ́gẹ́ bá a ṣe sọ lẹ́ẹ̀kan, ẹni tó bá ti rà tí wọ́n ti fọwọ́ sí pé kó rà gbọ́dọ̀ sanwó ní kíákíá. Láàárín ọjọ́ 3 sí ọjọ́ 7. Ó sì gbọ́dọ̀ mọ̀ pé òun á san èyí tá à ń pè ní VAT tó fẹ́ dàbí owó orí lórí nǹkan tó rà yẹn. Ìpín tí òṣùwọ̀n yẹn ní 7.5% nínú 7.5%. Iyekíye tẹ́ ẹ bá rà ẹ gbé sí ìpíndọ́gba yẹn onítọ̀hún á ti mọ iye tó fẹ́ san. Fún àwọn tí wọ́n bá wá ra nǹkan tó wúwo díẹ̀ tó wá jẹ́ pé bíi kọ̀ǹténà ni wọ́n máa bá wọn fi gbé, wọ́n á ní láti san àsanlẹ̀ owó kọ̀ǹténà yẹn torí àyíbá mọ̀ wọ́n lè má fẹ́ dá a padà. Pé gẹ́gẹ́ bó ṣe wà nínú ìlànà wọn tí wọ́n bá ti dá kọ̀ǹténà padà wọ́n á gbowó wọn. Àsansílẹ̀ owó kọ̀ǹténà 7 nínú 100 dandan ni láti san torí àyíbá mọ̀ ó lè má fẹ́ yá ẹni tó rà á lára láti dá a padà. Ìkẹtàlá, ẹni tó rà á lè fẹ́ tún tà láti lè rẹ́ni tó fẹ́ tún rà lọ́wọ́ ẹni tó rà. Ìyówó jẹ́ àdéhùn àárín àwọn méjèèjì ni o, kì í ṣọ̀rọ̀ tó máa ká kan àjọ aṣọ́bodè o. Bó bá dáadáa ń bẹ̀ dáadáa náà ni, bó bá kejì ẹ̀ déédéé náà ni. Kò sí pé ẹ bá ń parọ́ ẹ̀, kò sí pé ìràmọ́ ó ti o. Ohun tó bá ní kí ẹni tó fẹ́ rà lọ́wọ́ èèyàn tàbí ẹni tó fẹ́ tà fún èèyàn ṣáà rí pé ẹjọ́ ṣe àdéhùn tó mọ̀yàn lórí. Gbogbo àwọn àlàkalẹ̀ tá a ti mẹ́nubà látàárọ̀ yìí, àwọn tó bá fẹ́ kópa nínú e-auction ìyẹn rírà títà tá à ń sọ yìí gbọ́dọ̀ ṣetán láti faramọ́ gbogbo àlàkalẹ̀ yìí o láìsí tàbí ṣùgbọ́n. Àǹfààní ló jẹ́ torí pé ohun tí èèyàn lè rí lórí ìkànnì yẹn tí ẹ̀ṣọ́ aṣọ́bodè ń tà ó pọ̀ ó jowó ẹ̀ lọ. Àǹfààní ni wọ́n wá rọ gbogbo ọmọ Nàìjíríà pé kí wọ́n tara ṣàṣà torí pé kò fi bẹ́ẹ̀ sásìkò púpọ̀ tí wọ́n fẹ́ fi ṣe ìpolongo yìí tàbí títàkárà yìí, pé ní kánmọ́kánmọ́ gbogbo ẹni tó bá nífẹ̀ẹ́ sí kí wọ́n tètè lọ sórí ìkànnì tá a mẹ́nubà lẹ́ẹ̀kan yẹn kí wọ́n tètè lọ tọ́ka sí èyí tí wọ́n fẹ́ rà. Bí ó bá sì ti já sí wọn lọ́wọ́ kí wọ́n sanwó ní kíákíá.
bá a bá wá rẹ́ni tó nílò àlàyé díẹ̀ síwájú sí i tàbí tí ó ní ìbéèrè ó lè lo èyíkéyìí nínú ọ̀nà ìgbàkànsíni mẹ́ta tá a máa mẹ́nu bà yìí. Àkọ́kọ́, lẹ́tà ayárabíàṣá méjì ló wà: info@customs.gov.ng. ìkejì ní pro@customs.gov.ng. pro@customs.gov.ng. PRO yẹn ó gbọ́dọ̀ jẹ́ small letter. info@customs yẹn náà gbogbo ẹ̀ gbọ́dọ̀ jẹ́ small letter. alífábẹ́ẹ̀tì kékeré nínú èdè Yorùbá. Tàbí kí onítọ̀hún kàn sí èyí tá a pè ní help desk. Ìyẹn ni pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ téèyàn lè fi bá àjọ ẹ̀ṣọ́ oníbodè orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀. +234 703 789 1156. +234 703 789 1156. +234 70 37 89 1156. tó kò ń dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ oge lórí ètò yín ètò wa àwọn ìròyìn tó ta kókó ta ní láti tú ta ní láti fojú ṣùnùkùn wò.